قالوا له اقرأ واصعد في درجة الجنة وغرفها فهو في صعود ما دام يقرأ هذا كان أو ترتيلا. ẹ̀kọ́ tajwid ní èdè Yorùbá. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد adá ọpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba àgbáláyé atọrọ ìkẹ́ ìgẹ̀ fún ẹrú jọsìn Ọlọ́run ẹni tí Ọlọ́run rán ní sí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Mo jẹ́rìí ní ìjẹ́rìí tòdodo pé kò sí olúwa kan níbi kan tó tún wá lẹ́tọ̀ọ́ sí tán pé ní ìjọsìn àfi Allahu. Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹrú jọsìn Ọlọ́run ni òjíṣẹ́ Ọlọ́run sì ní pàápàá. Ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé, a kí yín káàbọ̀ sí orí àkọ́tún ètò wa tá ti ń yọ́ka fúnra wa nínú tírà tán pé ní Hidayatul Mustafid fi Ahkami Tajwid eléyìí tó alátọwọ́ àgbà fáàní Abirima rahimahullahu rahmatan wasi'a. Agbègbè tí a dé lónìí òun náà nìkan tó ní ṣe pẹ̀lú ìròyìn àwọn aráàfin. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé gbogbo nǹkan ló níròyìn tiẹ̀. Ẹ̀wẹ̀ mi tẹ́ ń wò yìí, ọkùnrin mọ̀ ní mí, mo wá jẹ́ èèyàn pẹlẹ́ngẹ́, mo jẹ́ èèyàn gíga, mo jẹ́ èèyàn dúdú, gbogbo eléyìí ìròyìn ni, gbogbo eléyìí ìròyìn ni. Mo lérò pa gbọ́ yìí wà wọ́n. Ṣẹ̀wádìí àwọn aráàfin tá à ń sọ yìí náà, àwọn náà ní àwọn ìròyìn tiwọn lóríṣiríṣi. So ìròyìn aráàfin ibẹ̀ náà la fẹ́ máa wọ̀ lọ ní ènìyàn Yorùbá mi. Ẹ máa bá mi ká lọ. Àfáàní faslu fi bayani sifatil huruf. Wọ́n ní agbègbè tí ń sọ̀rọ̀ nípa àlàyé ìròyìn àwọn aráàfin. Ma'ana sífà lugatan wastilahan. Wọ́n ní kí ni túmọ̀ sífà táwọn pé ìròyìn aráàfin, kí ni túmọ̀ ìròyìn gẹ́gẹ́gẹ́gẹ́ nínú èdè. Lọ́dọ̀ àwọn afọ́ ní tajwid tó máa ń sọ̀rọ̀ pé ìròyìn aráàfin kí ló túmọ̀ sí. Àfààní as-sifatu lugha. Ìtàn pé ní ìròyìn nínú èdè òun náà ni ma qama bi shay'in minal ma'ani kal-ilmi was-sawad. Wọ́n ní nǹkan tó ní í ṣe pẹ̀lú nǹkan tó wá fún nǹkan yẹn ní ìtumọ̀ eléyìí tó pé tó wá ròyìn nǹkan ní tó jẹ́ pé tá a bá ti rí nǹkan yẹn lára rẹ̀ á ti mọ̀ pé ara rẹ̀ ni. Gẹ́gẹ́ bí ìtàn pé ní ìmọ̀, gẹ́gẹ́ bí wọ́n pé nǹkan dúdú, gbogbo eléyìí wọ́n máa fi ń ròyìn nǹkan ni. Wastilahan ní àfọ́síwẹ́wẹ́ lọ́dọ̀ àwọn àfá oní tajwid. Wọ́n ní ọ̀nà ni kayfiyatu aridatu lil huruf inda husulihi fil makhraji min al jahri war rakhawa wal hamsi wa shidda wa nahwiha. Òun náà ni bí a ṣe ń sọ̀kalẹ̀, bí ntí aráàfin ń gbé jáde, ntí ń bá jáde níbi àwọn ìròyìn nígbà tí aráàfin yìí bá ń jáde. Gẹ́gẹ́ bí jahr, ìpẹ̀hùn kẹ̀kẹ́, ar-rakhawa, ipa ohùn múmú, bákan náà wal hams àti ìṣe ohùn gẹ̀dẹ̀gbẹ̀, wa shidda àti ìmú ohùn wú pópó, wa nahwiha àti nǹkan tó jọmọ́. Àfààní kam hiya sifatul huruf. Mélòó ni ìròyìn àwọn aráàfin? Àfààní hiya 17 ala al-mukhtar. Àfààní 17 ni. Tá a bá wo madhhab eléyìí tó ṣe kíni tó fẹ́ correct jù torí pé oríṣiríṣi ọ̀rọ̀ ló wà lọ́dọ̀ àwọn onímọ̀ nípa ẹ̀. Àfààní ila kam qism tanqasimu hadhihi sifat. Wọ́n ní àwọn ìròyìn táwa sọ yìí ọ̀nà mélòó ló pín sí. Àfààní tanqasimu ila qismayn, ó pín sí ọ̀nà méjì gbáko. Alákọ̀ọ́kọ́ ń bẹ lahu did, qismun lahu did. Òun náà ní ìpín kan tó ní òdì kejì. Ó wà khamsa, wọ́n ní márùn ni. Wa didduhu kadhalik, òdì kejì rẹ̀ náà ó jẹ́ márùn. Tá a bá ro márùn pọ̀ mọ́ márùn yóò di kíni? Yóò di mẹ́wàá. Ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé. Wa qismun la didda lahu wa huwa as-sab'a. Òun náà bákan náà àti pín tí ò ní òdì kejì eléyìí jẹ́ mélòó? Ó jẹ́ méje. Ó jẹ́ mélòó? Ó jẹ́
méje sábà ó jẹ́ méje mo rò pa gbọ́ yìí tá a bá ro méje papọ̀ mọ́ mẹ́wàá yóò fún wa ní mẹ́tàdínlógún tí ṣe 17 àfààní ma hiya dhawatul adudad àwọn àràfí wo ló ní adudad ló ní òdì kejì ló ní opposite ká tó lọ ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé ẹ mọ̀ pé ẹ jẹ́ kó mú wá fún wa nínú tọmọnìyàn náà tá a bá ríyàn gíga ṣe mọ̀ pé òdì kejì rẹ̀ ní kúkúrú tá a bá ríyàn pupa òdì kejì rẹ̀ ní kíni dúdú tá a bá ríyàn tó pẹ́lẹ́ngẹ́ òdì kejì ẹ̀ ní kíni kó ṣe kíni kó sanra bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀ kọ́ bó ṣe wá rí náà níbi ọmọnìyàn yìí bẹ́ẹ̀ náà lórí níbi àràfí èèyàn ò lè dúdú kó pupa lẹ́ẹ̀kan náà o èèyàn ò sì lè ga kó tó idlaq bákan náà al-idlaq òun náà ni àpèwí òdìkejì rẹ̀ ní ismat ìsẹnu àpèdákẹ́ lòun tiẹ̀ àpèfọ́hùn làkọ́kọ́ tàbí ká sọ pé àpèwí ẹ̀kejì ni wọ́n ń pè ní àpèdákẹ́ òrùpa ìgbọ̀ yìí bá wọ́n ní àwọn ìròyìn wo wá ní kó jẹ́ wípé wọ́n ní kíni wọn ò lódì kejì àfáàní ìròyìn tí kò lódì kejì ìyá sọfíìr asọfíìr òun náà ní ìròyìn tó ní ṣe tó ṣe yóò dàbí ìgbà téèyàn súfèé ìròyìn súfèé òun ni wọ́n ń pè bẹ́ẹ̀ wàlùkọ́lùkọ́là ìròyìn ìkálíkálá òun náà ni kọ́ bẹ́ jẹ́ dẹ́ òun náà nù wàlíìn ìròyìn ẹ̀rọ gẹ́gẹ́ bí Quraish kìí ṣe kùré ẹ má ṣe kùré kìí ṣe Quraish pọ́pọ̀lọpọ̀ tí kà ìmọ̀lá nìyẹn o kìí ṣe líìn bákan náà ìṣípò padà ìròyìn ìṣípadà bákan náà wà tẹkírìr ìròyìn ìpara wà tẹfàṣì ìròyìn ìfán tó wà níbi ṣí yẹn bó ṣe fán náà ń pè bẹ́ẹ̀ wà istitọ́ọ̀là ìròyìn ìlẹ̀mọ́ tí ó kàn lẹ̀mọ́ gẹ́gẹ́ bó ṣe wà níbi ẹ̀rí dọ́ọ̀d bó ṣe lẹ̀mọ́ náà pè ní ìròyìn ìlẹ̀mọ́ bákan náà àfáàní faljumlatu sab'a fakullu harfin ya'khudhu khamsa sifati minal mutadada wa amma ghayru mutadada fataratan ya'khudhu minha sifatan aw sifatayn àfáàní ẹ̀rí méjèèje tá a ti mú wáyé ó ń bẹ nínú àwọn àràfí gbogbo àràfí pátá àwọn tí wọ́n lódì kejì yẹn mo ti sọ tẹ́lẹ̀ náà ni tó bá mú àkọ́kọ́ kò lè mú kejì àràfí tó bá ti mú àkọ́kọ́ kò lè mú òdì rẹ̀ àràfí tó bá módì kejì kò ní mú àkọ́kọ́ níbi àwọn olódì kejì wọ́n ní ṣùgbọ́n níbi àwọn ètí àwọn ìròyìn tí kò lódì kejì ń tiẹ̀ àràfí mi a máa mú bẹ́ẹ̀ wọ́n ní nígbà míì sì ní àràfí lè mọ́ tiẹ̀ sí kíni ó lè mọ́ mú nǹkan kan bẹ́ẹ̀ àfààní fagọ́yà ìta fẹ́ lọ mẹ́ náà ni pé ma yajtami'u fil harfi wahidin sab'a sifat gbogbo tí máa papọ̀ lára àràfí nínú ròyìn méje náà ni al-inhiraf alákọ̀ọ́ náà ni inhiraf wa takrir àti ìpara wal-khamsatu mutadada bákan náà márùn eléyìí tí wọ́n jọ ń ṣe kíni tí wọ́n jọ ń mọ́ wọnú ara wọn tí ó jẹ́ pé wọ́n jọ sòdì kejì síra wọn sayati bayanu dhalika àfáàní àlàyé mọ́ wá lórí ilé lẹ́kùnrẹ́rẹ́ insha allahu ta'ala fi ghayri hadhihi risala nínú tí a tó yàtọ̀ sí eléyìí fi bayani ma'ani sifat nínú àlàyé ìtumọ̀ àwọn sífà àfáàní lughatan wastilahan lọ́dọ̀ àwọn elédè àti lọ́dọ̀ àwọn àfóní tajwid àfáàní wa bayani tawzi'i sifati ala mawsufatiha bákan náà àti àlàyé ìpín ìròyìn wa bayani tawzi'i sifati ala mawsufatiha
àti àlàyé ìpín ìròyìn lórí bá a bá ti ṣe kíni lórí àwọn nǹkan tí a fi ròyìn rẹ̀. So náà nìyẹn ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ á padà máa kọ síwájú. Àfáà kàn fẹ́ kankan mú wá báyìí kákan lè mọ̀ lásán ni. Ibi náà láti ti máa dá dúró. Ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé, ẹ jẹ́ ká lọ kọ́ bẹ́ ti ń pe àràfí dáadáa, ká sì kọ́ ìròyìn rẹ̀ náà mọ̀, ká lọ bá àwọn àfáà tó mọ̀ kí wọ́n pè sí wa lẹ́nu. Eléyìí ṣe pàtàkì. Àwọn olùmọ̀ fi tó wa létí pé téèyàn bá ti mọ makharijul huruf wa sifatihi, àfáà ni wọ́n ní èèyàn ti mọ ìdá kan nínú ìdá mẹ́ta tó ń pè tajwid nù. Kì í wá sèmi àti ẹ̀ tí a ní lọ kọ́ Kùránì pẹ̀lú ẹ̀. Àwa bí Allah nínú àánú rẹ̀ kó jẹ́ ká wà nú ẹrú tí wọ́n ó dé adélé níjọ́ ọ̀gbìn al-qiyama látara pa kọ́ Kùránì àtúnwá mọ́ àwọn ọmọ wa lọ kọ́ Kùránì níbi tó ti dá. Ẹ jẹ́ àwo lé kí ó fọmọ wá sí. Ẹ mọ́kànjá ti lọ lé kí ó kan ti ń bẹ nísàlẹ̀ ń bẹ yẹn pé yín náà ti dá náà báyẹn. Rárá o, àwa bí Allah kó ṣàánú wa. Aqulu qawli hadha astaghfirullaha li wa lakum wa lil muslimina jami'an. Subhanaka Allahumma bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.